Tinubu dìbò níkẹjà ó ló dóhùn lójú póun máa wọlé. Olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti sọ pé ọkàn òun balẹ̀ pé nígbà tí wọn yóò bá kéde èsì ìdìbò sípò ààrẹ tó ń lọ lọ́wọ́ yìí òun ni wọ́n máa kéde gẹ́gẹ́ bí ẹni tó yege ìbò náà. Tinubu sọ̀rọ̀ yìí láàárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 25 oṣù kejì yìí nígbà tó ń dìbò níkẹjà nípínlẹ̀ Èkó. Nǹkan bíi aago 10 kọjá ìṣẹ́jú díẹ̀ ní Tinubu dé pẹ̀lú ọkọ̀ jíìpù rẹ̀. Bó ṣe bọ́ọ̀lẹ̀ ni àwọn agbófinró, àwọn ẹ̀ṣọ́ àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti súgbà ẹ̀. Bẹ́ẹ̀ làwọn oníròyìn tí wọ́n ń dúró dè é dàrẹ́ irẹ́ tẹ̀lé. Ṣé ṣáájú ni ọmọ Tinubu Fọláṣadé Òjó tó jẹ́ ìyálọ́jà jẹnẹra Èkó ti kọ́kọ́ dé síbùdó ìdìbò nọ́mbà 54 èyí tó wà láláùsá Ìkẹjà. Ó sì fẹsẹ̀ rìn wá pàdé bàbá rẹ̀ níbùdó ìdìbò nọ́mbà 43 níbi tí wọ́n ti máa ń dìbò tẹ́lẹ̀. Àmọ́ bí Tinubu ṣe dé ni wọ́n sọ fún un pé wọ́n ti sún ibùdó ìdìbò rẹ̀ síwájú, èyí tó mú kó fẹsẹ̀ rìn lọ síbẹ̀ òun, ìyàwó rẹ̀ Olúrẹ̀mí àti Fọláṣadé. Òbítíbitì èrò tó ń kó kìkì ọkùnrin náà tí wọ́n ń pariwo Jagaban, ìyẹn orúkọ oyè tí wọ́n tẹ̀ mọ́ lórí, títí kan àwọn oníròyìn mú kí àyíká náà há gádígádí, bó tilẹ̀ jẹ́ pé àwọn agbófinró ṣiṣẹ́ àṣelàágùn láti darí àwọn èrò. Nígbẹ̀yìn táwọn mẹ́tẹ̀ẹ̀ta ti dìbò, Tinubu ní inú òun dùn pẹ̀lú bí gbogbo ètò ṣe lọ. Ó lóun nírètí pé dídùn lọ́sàn yóò so fóun, òun lòun máa wọlé. Ó rọ àwọn alátìlẹyìn rẹ̀ láti fọkànbalẹ̀. Faith Adébọlá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.